Gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tòótọ́ nílé lóko lẹ́yìn odi làmà tó ń kí káàbọ̀ lọ́sẹ̀ yìí. Ṣàlàáfíà lẹ́wà. Àlàáfíà Olúwa ọba tó ń bá gbogbo àgbẹ̀ látọjọ́ ìkó máa ní fi wá sílẹ̀ o. Bẹ́ẹ̀ la gbàdúrà pé gbogbo àwọn tó wà lórí ìdí àìsàn tí àlàáfíà ara wọn kò pé, ọba Olúwa yóò bá wa fún wa lálàáfíà pípé o. Bẹ́ẹ̀ la ò ní dààmú tá a sì ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ṣé ẹ̀yin kò gbàgbé ìpele abala yìí ní gbogbo ọjọ́ Àìkú tí ṣe gbogbo ọjọ́ Sunday ìní a máa ń sọ nípa àwọn akọni ilẹ̀ Yorùbá tí iṣẹ́ wọn àti ìṣe wọn tó sọ wọn di akọni tí gbogbo wa ń sọ nípa wọn nílẹ̀ Yorùbá tá a sì lè gbàgbé títí. Ẹ̀rùn rẹ̀ tó wípé ní ọ̀sẹ̀ tó kọjá ìní afẹnu ìtàn gbajúmọ̀ akọni obìnrin ilẹ̀ Yorùbá ni ìyún arábìnrin Ẹfúnróyè Tinubu, ẹni tó pé èèyàn máa ń pè ní Madam Tinubu láfi dí ìtẹ́ ìgúnlẹ̀ o. Ṣùgbọ́n lérèfé ó ní nǹkan tó ṣẹlẹ̀ o, ó láríyànjiyàn kan tó wáyé ní àárín àwọn ọmọ Yorùbá. Ó sì ní ìbéèrè kan táwọn kan béèrè tó fẹ́ jẹ́ ká sì ti yà sí ìtàn ọkùnrin tá a fẹ́ gbéyẹ̀wò yìí. Bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà kì í ṣe ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ó ti dákọ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé Yorùbá ni gbèyàn gbà sí báyìí o. Ta lẹni tá à ń sọ yìí láàrin ọ̀sẹ̀ bíi 5 a mú ìtàn ọkùnrin kan tí wọ́n ń pè ní Landújì Òṣòdì Tápà. Bẹ́ẹ̀ bá ti gbọ́ Landújì Tápà ó ti yẹ yín Òṣòdì, a mọ̀ pé yóò fi ìdí ẹni tá a fẹ́ sọ nípa ìmúlẹ̀. Ẹni tí ò dé kò rí gbọ́ Òṣòdì rí, nítorí pé Òṣòdì ló dàbí àárín gbogbo ní gbogbo ìpínlẹ̀ Èkó. Ìyẹn pé Òṣòdì ló dàbí àárín fún gbogbo agbègbè tó wà lÉkòó, nítorí bẹ́ẹ̀ bá ti dóṣòdì kò síbi tí ọwọ́jà yín ò ní fẹ́ dé ní gbogbo ìlú Èkó. Òṣòdì orúkọ ta náà fi sọ, orúkọ ẹni tí ìgbàgbọ́ wà pé ó tẹ Òṣòdì dó. Nǹkan la fẹ́ gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí àti fún bí ọ̀sẹ̀ bíi 4 sí àsìkò yìí, èèyàn Landújì Òṣòdì Tápà. Ṣé ẹ gbọ́ dáadáa, Landújì Òṣòdì Tápà ìní akọni tá a fẹ́ gbéyẹ̀wò fún bí ọ̀sẹ̀ 5 yìí o. Ta ni Landújì gan-an? Ọmọ bíbí ìlú wo ni bọ́nà ti bí? Lérèfé ẹ jẹ́ ká kọ́ sọ díẹ̀ nípa ẹ̀ka tó máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Láàárín ọdún 1780 ìní wọ́n bí Landújì Òṣòdì Tápà o. Bẹ́ẹ̀ la lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé bí ọdún 88 years lọkùnrin náà lò lórí ilẹ̀ ayé, èèyàn láàárín ọdún 1780 sí ọdún 1868. Ṣẹ́yìn náà rí pọ́jọ́ ti pẹ́ díẹ̀ o tí wọ́n ti bí Landújì Òṣòdì Tápà. Tá bá wá ní ká máa wò ó, kò yẹ kéèyàn ka Landújì sí o, nítorí pé kò jọ ẹrú kò jọ aláàárù ló bá dé ìlú Èkó Arúmísá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ṣùgbọ́n lénìí béèyàn yóò bá sọ̀rọ̀ Òṣòdì ní ìlú Èkó, ọ̀kan pàtàkì lára agbègbè tó ṣe pàtàkì jù ní orúkọ ẹni tó sì jẹ́ pé bí ẹrú kò jọ bí aláàárù ló bá dé ìlú Èkó, ẹni wọ́n fi sọ èyí tó jẹ́ pé ó ti di orúkọ tí ò lè parẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá àti ọ̀kan lára àwọn akọni ilẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé àríyànjiyàn fẹ́ wà láàrin àwọn ọmọ Yorùbá pé ṣé a lè ka Òṣòdì máa kọ́ nílẹ̀ Yorùbá tàbí a lè parí ká máa kọ́ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n lẹ́yìn tá a bá fìdí ìtàn yìí gúnlẹ̀, ẹ̀yin náà yóò lè dájọ́ lọ́kàn ara ti yín pé ṣé Landújì Òṣòdì Tápà ó jẹ́ akọni Yorùbá tàbí bẹ́ẹ̀ kọ́. Báwo ni Landújì Òṣòdì Tápà bó ṣe dé ìlú Èkó? Báwo ló ṣe tẹ̀dó sí ìlú Òṣòdì? Báwo ni wọ́n ṣe forúkọ ẹ̀ sọ Òṣòdì tí gbogbo ayé mọ̀ lénìí? Ẹ má dààmú ara ń jìyàn, ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ Àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tó ń bọ̀, nígbà tá a tún máa pàdé ní abala yìí tá a máa tẹ̀síwájú nínú ìtàn Landújì Òṣòdì Tápà, orúkọ ọkọ̀ gbajúgbajà ọkùnrin tí wọ́n fi orúkọ ẹ̀ sọ ọjà Òṣòdì tó wà lára àwọn ọjà tó gbajúmọ̀ jù gbogbo ilẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Èkó lásìkò yìí. Ǹjẹ́ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé lágbára Olúwa, a ní gbúrò bí sí yín, ẹ̀ ní gbúrò bí sí wa. A ò ní kú lójijì, ẹ̀yin náà ò ní kú lójijì. Ẹ ní sọmọnù lójijì, àwa náà ò ní sọmọnù lójijì. Ẹ ní sọkọnù lójijì, àwa náà ò ní sọkọnù lójijì. Ẹ ní sọ ayanu lójijì, àwa náà ò ní ṣe ayanu lájijì. Ire lójú owó ń rí, ire lójú ọgbà yóò máa rí o. Ó dàbọ̀.